Àyìndé wá sí o ó ti nẹ́ràn kan ló fi mí jù wọ́n lọ. Àyìndé wá sí o Àyìndé wá sí o ó ti nẹ́ràn kan ló fi mí jù wọ́n lọ. Abanijẹ́ ò ní gbà yìí o abanijẹ́ ò ní lówó lọ́wọ́. Àyìndé Arábàmbí Kéwàndé ultimate Máyégún general gbogbo Yorùbá. Ihun tó bá wẹ níbọ̀dì ni kó máa fẹnu wọn sọ. Àyìndé Arábàmbí abanijẹ́ ò ní gbà yìí o abanijẹ́ ò ní lówó lọ́wọ́. Bẹ́ẹ̀ fi wájú gbẹ́gẹ́dú bẹ́ẹ̀ fẹ̀yìn gbé jìngìjìngìn ọ̀nà ńlá kan ò sí fáwọn tó lọ pẹ̀gùn Àyìndé. Ìbànújẹ́ ni yóò gbẹ̀yìn ayé wọn. Kúńdúkẹ́ ìnílẹ̀jọ́ gàgbọ́n fọ́ọ̀sì Àyìndé láfi ṣe bàbá. Irú yín mẹ́fà tó bá ṣerú ẹ̀ á tẹ́ ìgbà ẹ̀yẹlé wọn ò dágùtàn. Tòlótòló jọmọ adìyẹ kìnìún tàn sáàkìyò oníkẹrin máa kọjá ẹ̀fọn tó gba bẹ̀ àjìyà. Ènílẹ̀ ó máa mọ̀ báyìndé ní bàbá ṣìgìdì tó ń ṣeré lẹ́bà èbúté. Abomi lọ ẹbí pé ọ̀rẹ́ jókòó. Àyìndé lọ́ba bá pèdè o Aláyìndé lọ́ba bá pèdè o. Ẹ jẹ́ kán mi abú ẹ kiri èébú wọn ò so lára wa.